Ta ló fẹ́ já géètì yẹn? Ta ló fẹ́ já géètì yẹn? Julius. Alpha. Julius. Alpha ò gbọ́ràn mú ní Alpha. Julius ẹ sí géètì. Gba small géètì, ó ṣe ń kan big géètì. Julius, ẹ káàárọ̀. Merry Christmas. Ẹ dáhùn. Wá. Kí ni mo wò tó wọ ẹ? Isamas. Ṣòkòtò tí mo fi sí ẹ̀kúnlé kọ́ lélẹ̀. Nínú àmọ́ ká. Kí ló ṣẹlẹ̀? Nígbà mo rí pé ti fi ya fọ́tò tán mo ṣe ká. Wọ́n á fi ya fọ́tò tán máa ń fún ẹ. Ṣó mọ̀ pé olè kéékèèké tó ń jà ẹ̀ mo ti ní kó má ṣe dọ́dọ̀ mi mọ́. Àwọn olè kéékèèké bíi tí mo ti bẹ́ẹ̀ ló mọ bí ẹ ti fi ya fọ́tò. Mo wá fún ẹ. Ẹdún nọ́mbà Julius ẹsẹ̀ mi. O jà mí lólo tún ní mi ṣe. Ẹsẹ̀ mi. Bẹ̀rẹ̀ Julius. Ṣé lóòótọ́ lẹ fún Kemity rìn bì? Kí n tiẹ̀ pẹ̀lú mo fún yàn ní. Bẹ̀rẹ̀ Julius ẹ sì bẹ̀rù Ọlọ́run. Mi bẹ́ẹ̀ ní obìnrin. Ẹ rán mi iṣẹ́ káàkiri nínú ẹ́stéètì. Ṣé mò ń fún nǹkan ní? Ẹ sì ní kí n múra ìṣọ̀gá mi fún yín. Ṣebí tó bá yọ ṣéyìn máa ń fún wọn náà kí ló wá ṣẹlẹ̀? Nígbà tí wọ́n á di pé fòbìnrin ríngì Kemity ilẹ̀ wá fún. Kí wà ní tiẹ̀ pẹ̀lú. Ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo òfẹ́ tí mo ní sí ìwà Julius. Ìfẹ́ ló máa ní sí ló máa bá mi jà tó máa ṣépè fún mi tó máa múṣẹ́ mi lẹ̀ fáwọn ọmọ tí ò tó mi náà àdúgbò pé mi gbá kàwé fún. Àbúlà Julius. Ṣé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Kemity? Ẹ sì tún sọ. Ṣé ó ti dá o ẹ̀yin tí ẹ fún ríngì òun náà sì gbà lọ́wọ́ yín. Àbí bẹ́ẹ̀ kọ́. Kí n tèmà tiẹ̀. Dáà ń fẹ́ra ni bá ń fẹ́ra wa. How? Èmi àti yín. Bí báwo mo japa. Ẹ̀yin ìfapá mọ́. Kí ló máa sọ ẹ̀tẹ̀ láàrin ara yín kí n tèmi àti ẹ. Àbúlà Julius mo sì yí ẹ̀yin tó ẹ wá fún Kemity ríngì. Bá ń bọ́ ṣòkòtò mi bí ló máa ti bọ́. Ẹ̀yin méjì ọjọ́ mọ̀ tó lé nílé. Bá ń bọ́ ṣòkòtò mi bí ló máa ti bọ́. Ọkùnrin ò ní background. Mo ní kó bá máa fún ẹ kírèpì bá ń bọ́. Ọmọbìnrin ẹja kún fẹ́ fi pìjàmọ́ sí ìsàkọ́lá gbogbo wa kó mi náà. Ṣó má ṣe àkísà tó wọ̀ yìí? Ta ló wà àkísà? Ṣé gbádùn? Aṣọ tó ti ya wájú ya lẹ́yìn ṣé o tẹ̀ ní tìjú ni? Kó máa rorò bẹ́tà ju eléyìí lọ. Ta ni kọ́ máa rorò káàkiri? Ẹbí wo ló ń gbàtẹ́ ti fọ́ọ̀mù ríngì ní gbéraga ti dé sí yín? Èwo ló sì gan-an èwo ló sì? Rábìsì lẹ́ ń ṣe. Ẹ̀yin àtà ni mo lè ti wá. Ta ló mọ̀ yín rí gan? Ta ló gba ríngì lọ́wọ́ yín? Mo ní gift fún ẹ ní sùúrù. Ta ló gba ríngì lọ́wọ́ yín? Mo ní gift fún ẹ ní sùúrù. Lájú ẹ̀ kejì kí o fẹ́ 1,000. Ó dà orí ẹ̀dẹ̀ náà ni ròyìn máa ń ṣe. Orí ẹ̀dẹ̀ ẹ̀ ń fojú bú mi. Ó yá 2,000. Ẹ̀ ń fojú bú mi. 3,000. Ìfowó yín. Kí ló wá fẹ́? Ìfowó yẹn wọ́n ṣe rí. Kí ló wá fẹ́? Àjọ tí mo ti máa ń gbé ráìsì fún yín máa fún yín míìkì máa fún yín gbogbo rẹ̀. Ẹ wò sùsù ẹ fẹ́ mi rin ọwọ́ tèmi ò gbá ríngì àbí. Bá ń bọ́ ṣòkòtò mi. Tí ìbá ti jú ríngì gbégbé kùnmí náà máa rí yá sùn. Wà á lọ jí ríngì kìíní. Ìràwọ̀ rọ̀bà sí ní wọn gbá ríngì lọ́wọ́ Kemity tẹ̀ bá káàkiri. Ṣé o mọ̀ pé o ti fẹ́nu ara ẹ̀ sọ pé o máa lọ jí báyìí? Ìjì kò sí dáìsì sí. Ẹ bí wọ́n ṣe rí. Kọ́. Ẹ kọ́ pẹ̀lú mi. Ẹ kọ́ pẹ̀lú mi. Ọya bá. Ẹ kọ́ pẹ̀lú mi. Ju ríngì ẹ rárá àdó òsì. Ẹ̀yin méjèèjì ẹ máa jó náà ni. Ẹ máa jó kiri. Ẹ rárá àdó òsì tẹ̀ bá káàkiri. Nínú ìfẹ́ náà. Bá ń bọ́ ṣòkòtò mi máa pariwo lé o. Ẹ pariwo. Máa pariwo lé o. Send evidence. You have evidence. Send evidence. Ibo ni wọ́n ti ra tiẹ̀? Send evidence. Ibo ló ti ra?